á tó jẹ́ pé alépo nínú kòtò a sì tó dé mọ́lẹ̀. orílẹ̀-èdè mi Nàìjíríà o ìlú ìbílẹ̀ ẹ wo súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ ẹlòmíì wọ́n ń tà ní 300 naira wọ́n ń tà ní 350 àwọn mìíràn ń tà ní 320 kí ló dé gan láwa ń fara nira wa lórílẹ̀‐èdè yìí gbogbo ọmọ Nàìjíríà ojú olè yìí fi wo ìdé epo mẹ́nu kòtò ká sì máa fìyà jẹ ara wa àwọn èèyàn ń bẹ nílé epo tí wọ́n tò síbẹ̀ bámúbámú ẹlòmíì ń bẹ àtìdájí ló ti jí síbẹ̀ kí ló dé gan nílẹ̀ Ìbàdàn mo gbọ́ pé wọn ò tiẹ̀ rí epo rà rárá láti lọ síbi iṣẹ́ bẹ́ẹ̀ náà nílé Èkó bẹ́ẹ̀ náà nílùú Ògbómọ̀ṣọ́ bámbámbámbám Abíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú wo lẹ fi wò ó ìjó da ká máa fi ara nira wa ká sì lépo nínú kòtò ká wá dé mọ́lẹ̀ ká sọ pé ò sí. You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàrin Ọ̀yọ́ ò ní ṣe bíbá bẹ́ẹ̀ nìkan.